káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa a sọ pé ẹ ṣé both new one and the old one. We say thank you very much. Ọwọ́ tẹ́ fi bá wa like, tẹ́ fi bá wa subscribe, tẹ́ fi bá wa share náà, ọwọ́ náà ò ní gbọ́mọ sí. Bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà á ṣe rere lágbára Elédùà. Bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Mo fi kí ẹ máa bá wa like, ẹ bá wa share, then ẹ bá wa subscribe, ẹ follow wa náà lórí Facebook. A ní Facebook náà, bẹ́ẹ̀ ni a ní Facebook torí àwọn tí ò bá lè ráyè wo YouTube wa bẹ́ẹ̀ ni a ní Facebook náà ẹ bá wa ẹ follow wa náà lórí Facebook náà ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Akíntóyè olè ní lónìí Sunday Igboho olè ní lónìí níbi tó ṣe dé Gbéwìrì Bánjí Akíntólè àṣé àwọn gángan ló yẹ lùsì of our time. Sunday Kútọ́nù ó lè ní àṣì àwọn gángan ní a ní of our time. Ẹ̀rọjú ayé lóde àrítẹnimọ̀ wífàpá àdìbò títí ẹ̀ mọ́lẹ̀. Ẹ̀rọjú ayé lóde yóò bá wípé bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan lòtítọ́ máa bá. Mo ti sọ bẹ́ẹ̀ Yorùbá wípé ẹni tó bá ti sọ̀kò sí ilé onílé ó fẹ́ gbóhùn onílé ni nígbà tí Jẹ̀lílì jáde síta ṣé àwọn táwọn ohun tó yẹ kí ìjọba àwọn ológun wá wọ̀ nìyẹn ṣé a lè ra búùtù fún wọn ní èlò náà ta búùtù 20,000 naira 25,000 30,000 naira ṣe bí adáwó náà lèmi ti sọ pé ọ̀rọ̀ ń bọ̀ tẹ́ bá rántí eégún aláré ajá tó ń dùbú ẹkùn ó máa fẹ̀jẹ̀wẹ̀ ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo ti sọ pé ẹ̀san máa ké ẹ̀san ló ń ké lọ́wọ́lọ́wọ́ àṣírí ńlá ti tú bóyá ká pèlè ní 150 ní àbí àṣírí ti tú 200 ẹ jẹ́ bá mi táàgì Soyekoribe ẹ bá mi táàgì Soyekoribe àbí òwò ó lè má tẹ bá mi táàgì ó lè má lórí ọ̀fẹ́ àti wò ẹ bá mi sẹ́ndì program tí Ìjìnlẹ̀ ṣe lánàá kẹ bá mi sẹ́ndì sí Soyekoribe àwa náà ṣàlẹ́ǹjẹ̀ kó jáde síta kó wá deny ọ̀ kó wá defend ara ẹ̀ bí wọ́n fẹ́ deny ẹ̀ ni o kó wá defend ara ẹ̀. Ase Ole ní Soyekoribe o Ase Ole ní Soyekoribe o ọpẹ́lọpẹ́ Ìjìnlẹ̀ o àti Wálé Àlí ọpẹ́lọpẹ́ Ìjìnlẹ̀ o àti bàbá ọ̀bọ Ase Ole ní Soyekoribe o wọ́n sẹ́ndì owó sí kó fi sí òmìnira àkáàtì àpò ara ẹ̀ ló kó owó sí èmi ní Pàṣọ èmi ní Òṣùpá Èkìtì o ti gbẹ́ngbẹ́ngbẹ́ ti gbẹ́ngbẹ́ngbẹ́ ti gbẹ́ngbẹ́ngbẹ́ ti Ase Ole ní Soyekoribe o ó ti gbowó òmìnira àkáǹtì ó ti gba òmìnira àkáǹtì sáàpò ẹ̀ o òun ló ń náwó bàbá ọ̀bọ ń ṣiṣẹ́ lásán ni òun ló ń náwó bàbá ọ̀bọ Ìjìnlẹ̀ ni àti big fool big lion big lion o Soyekoribe ń gbowó ni o ọmọ ọlọ́mọ tí ò ra mọ́tò rí òun náà ti ń gun mọ́ ọmọ ọlọ́mọ tí ò ra mọ́tò rí Ase Ole ní Soyekoribe o ẹni kó jáde síta kó wá di pẹ̀ndí ara ẹ o
ẹjọ́ mò ń wówó iṣẹ́ àti àníní ní Soyekoribe àti Jẹ̀lílì Oyèlúsì àwọn Ṣínà Rambo mo dẹ̀ pariwo Akíntólè Sunday Igboho ó ti gbowó ó ti gbowó àṣẹ olè ní àwọn tẹ́jọ pa tẹ́jọ kún tẹ́jọ ṣe tẹ́jọ mọ ìbẹ̀rẹ̀ tẹ́ màárín ẹ̀ òkú ẹ̀ lọ́lọ́run dàrú mọ́ yín lọ́wọ́ tẹ́jọ ń tú àṣírí ara yín jáde síta kí ìwọ náà wá sọ wípé ohun tí àwọn ìjìnlẹ̀ ń sọ tí Black Lion ń sọ tí Wálé Àlè ń sọ pé irọ́ ni pé ò jalè àwọn ti bẹ̀rẹ̀ náà máa jáde síta o ohun tí Jẹ̀lílì sọ bàbá ọgbẹ́ kan bù sẹ́kún ni ó dẹ̀ máa sọ ẹkú yẹpẹ́ láṣẹ Olódùmarè ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní ẹkú tí bàbá ọ̀bọ ń sun ẹkú àṣọ ìsúdání torí ó mọ̀ọ́mọ̀ jẹ ọmọ Yorùbá níyà ó ní mo ti sọ fún wọn ti pẹ́ tẹ́ bá gbọ́ ọ́díò yẹn èmi ò ráyè láti máa fi ọ́díò wọn mọ́ torí mi mọ̀ kátà tún wá tàbá ní pé Ọlọ́run ó ti fi òtítọ́ wọ̀n wá àti gúrùpù Jẹ̀lílì o Soyekoribe ẹ̀ àti gúrùpù Wálé Àlè àti gúrùpù ìjìnlẹ̀ ó lè ní gbogbo wọn the foundation wọn ìpilẹ̀ṣẹ̀ ó lè ní ìpilẹ̀ṣẹ̀ ó lè ní àṣírí ti tú ẹ ti gbàgbé àwọn tó sọ̀rọ̀ lénìí àti Wálé Àlè ẹ ti gbàgbé àti ìjìnlẹ̀ káàṣì kí àárín wọn tó dàrú màmá kan jáde síta Grace Olúṣòótọ́ nígbà tó kó owó àgbá yamuyamu rálì tá à ń pariwo síta ẹ̀yin lẹ́ni irọ́ ló ń pa ṣùgbọ́n bàbá ọ̀bọ lè jáde lénìí kó sọ pé òun ti pè wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ti ń bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ ni pé olè lẹ́ ń jà yìí ẹ má jalè mọ́ ẹni tó mọ̀ pé olè lè yàn tó dẹ̀ dákẹ́ tí ò sọ síta olè ní bàbá ọ̀bọ olè ní ẹ pé àṣírí yín tú ló ń pa ẹ́ lẹ́kún ẹ dẹ̀ máa sọ ẹkú yẹpẹ́ àṣírí ti tú ẹ̀yin ọmọ Yorùbá àṣírí ti tú kò yẹ kó tún rí wa tẹ̀jẹ́ mọ́ kò yẹ kó tún rí wa tẹ̀jẹ́ mọ́ mo ń sọ èèyàn kan ní kí mo proof ẹ̀ wá mo ní màá fún ní nọ́mbà àwọn tó dìídì pé àwa tó sọ fún wa orúkọ ìyá kan ni mo dá yẹ almost 85 million naira lówó tí ìyá yẹn nìkan ṣí owó àgbá yamuyamu rálì tá a ṣe mọ́ tí Soyekoribe gbà 85 million naira ṣé olóyè Ìgbòho gba 85 million naira lọ́wọ́ yín 85 million naira ara owó tó ń gbà tó ń pa ìyá Kogi gbígbà tẹ́nìyàn bá mu ọtí yó ara owó yẹn ló ń pa àjàkáyé bí ẹni bí ọtí ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ká mọ àṣírí àwọn tó wà nílùú òyìnbó tó jẹ́ pípẹ́ àwa ta wà ń lé abẹ́ta wọn àwọn ẹni ló pariwo àwọn tó wà lé ẹ má fún wọn lówó mọ́ wọ́n fi ń kọ́lé ní wọ́n fi ń ra mọ́tò àwa rèé ṣé màá ní mílíọ̀nù lára màmá wà báyìí nígbà tó sẹ́ndì owó sílé tá à ń rìn káàkiri tá à ń ṣe rálì tí gbogbo àgbáyé mọ̀ tó mọ̀ káàkiri wọ́n dé wọ́n stop ẹ̀ rálì wo náà ṣe ní London tí Soyekoribe jáde síta ẹ̀bí wọlé rè ẹ̀yin Amẹ́ríkà bàbá mi àkàlàmọ̀gbò mo kí yín rálì wo náà ṣe l'Amẹ́ríkà tí Black Lion tó jáde síta mo challenge ẹ̀ ó lè ní wọ́n it is pity ó lè tí ń pe ó lè lólè ṣé àṣírí ti tú àbí ò tí ì tú bàbá Akíntóyè lólè Sunday Igboho lólè àwọn tó tẹ̀lé bàbá Akíntóyè Igboho ó lè ní wọ́n àwọn home based media ó lè ní wọ́n táwa ló lè o ẹ wá wo owó tó ń ṣí ìjọ $5,000 ìjọ $500,000 naira
pé wọ́n á fún Soyekoribe kó sọ sínú òmìnira àkáǹtì wọn ọmọlọ́mọ agbémọ́ra wọ́n wá ní Soyekoribe ni ò jẹ́ kí ìjọba délé wọn wọlé kì í ṣe bàbá Akíntóyè mọ́ ṣé mọ̀ pé wọ́n sọ wípé àwọn òǹbẹ̀ẹ̀sì tó lọ sí Kútọ́nù inú mi dùn bàbá mi ọmọọba Abíọ́dún Grace Chapel àwọn òǹbẹ̀ẹ̀sì tó lọ sí Kútọ́nù ọ̀nà wọ́n lọ ṣe pàdé pẹ̀lú bàbá Akíntóyè ní bó ṣe máa dí àwọn adélé lọ́nà tí wọn ò ní wọlé àdúpẹ́ àṣírí ti tú àṣẹ Soyekoribe ni ò jẹ́ adélé tí gbogbo wa ti gbọ́rù sókè pé yes kọ́tẹ̀ gbé wọlé ká lè jubilate àwọn ọ̀sìnwé èèyàn ẹ ṣe bàbá mi dáre àwọn ọ̀sìnwé ni wọ́n èmi ti sọ bẹ́ẹ̀ mo ló lè ní Soyekoribe ó lè òun nìkan ló dá gúrùpù lẹ̀ tó jẹ́ pé tẹ́ bá fẹ́ wọnú gúrùpù ẹ̀ sanwó a ní àwọn tó wà ń bẹ̀ dáadáa ẹ máa sanwó kẹ́ tó wọnú gúrùpù ẹ̀ òun nìkan ní ẹni nínú agitator yìí nígbà tí gbogbo ò tí dàrú nínú agitator yìí tó ń ṣe singlet tó ń tà àwọn aṣọ tá à ń ṣe yẹ Soyekoribe ń tà ni I could remember bọ́lá wa kọ́ wà lamẹ́ríkà Ọ̀túnba Ìròbodò kò ní bàjẹ́ fún ẹ wọ́n pọ̀ dáadáa o àwọn tó máa kan náà sẹ́ni owó tú Kóìkì náà tún kó aṣọ wá gbogbo àwọn yèyé dára bàbá Èkìtì ẹ máa bá àwọn mọ́nítọ̀ wọn àgbẹ̀dọ̀ tá aṣọ yẹ fẹ́ níbọ̀dì ọ̀fẹ́ nìkan máa fún àwọn èèyàn àwọn tí Soyekoribe dé lọ́sọ̀ gangan tó ń pè ní olè àwọn ò taṣọ Soyekoribe ta aṣọ fún àwọn ènìyàn gúrùpù ẹnìkan ẹ máa rẹ́gísítà ẹ agbowó rẹ́gísítà lọ́wọ́ yín torí pé ẹ fẹ́ join group a fẹ́ ṣiṣẹ́ fórílẹ̀-èdè wa irọ́ náà ló máa padé bẹ̀ pé owó yẹ àwọn máa fi ran àwọn tó wà nílé lọ́wọ́ aṣọ tó dẹ̀ fi ṣe ó ń tà ní o nínú group ẹ̀ ó ń tà ní agbowó registration to become a Soyekoribe fans lẹ́yìn ìgbà aṣọ tó bá ṣe àtúntà. Soyekoribe yìí ló ní wọ́n ríran kí wọ́n ra Kùránì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Bíbélì kọ́dẹ̀ ṣẹbọ. ó gbowó lọ́wọ́ yín o àbí ó gbowó òun náà sọ bàbá Akíntóyè di onímàálù dúdú ẹ ti gbàgbé orúkọ tó fún bàbá Akíntóyè bàbá dúdú di bọ́ǹkà ó lè ná lọ́njà Kútọ́nù tó dúró sí yẹ ó lè ná jà ń bẹ̀ àbí báyìí kọ́ ó lè ní àṣì àwọn gangan ló lè ẹ wá wẹlẹ́yà Soyekoribe lóde mo pè ń jọyẹ àná ó yá tèmi náà bá dáṣẹ́ wòlíì lẹ̀ màá jẹun o ṣùgbọ́n kò sí nínú kádàrá mi kí n máa gbá àyàn ni kò sí nínú kádàrá mi mo pé mo ní sísítà mi mo mọ̀ fẹ́ràn yín o torí mo máa ń láìkẹ́ ẹni tó bá gbójúgbóyà tó lè sọ̀rọ̀ nǹkan méjì ni mo sọ fún gbà yẹn lọ́hùn ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ pé elétí dídí mo ní sà ẹ̀ máa mo láwọn ènìyàn ní program tẹ́ ẹ ṣe yẹ báwọn ṣe láìkí program yìí tó ẹ̀rín tẹ́ ẹ̀rín yẹ ti pọ̀ jù wọn ní take wa serious ṣe ló yẹ tá a bá tẹ̀ ṣe yẹ̀yẹ́ díẹ̀ ìgbà yẹ̀yẹ́ fún yẹ̀yẹ́ ìgbà seriousness mo ní seriousness. ìkejì mo ní ìyá onítìrí tẹ́ ẹ tẹ̀ bà fún yìí mo wá dárúkọ àwọn tó ti lò ọ̀sán ni wọ́n ọ̀sán lè nìyàn lọ́dọ̀ onítìrí tó bá ti mú yín tán á ju yín dànù ni ó ní bàbá Èkìtì àwọn yẹn fi rọ́bà ìyá yẹn lò ló fi jù wọ́n dànù ṣé irọ́ náà ni wọ́n náà fi bá lò wáyé àṣírí ti tú. olè amrọ̀bà oyè Lucy Soyekoribe àti Jẹ̀lílì